Wow. On the 12th of April, when Lieutenant Bello was born to this world, very great, sexy, and humble, Mrs. Olubukola Okeowo. Today it's all about you. Happy belated birthday to you. Ǹlẹ́ Olúbùkọ́lá Òkèowó ọmọ lọ́jọ́ ìbí òní o, àṣeyí ṣàmúlò Elédùà kó pẹ́gbẹ́pẹ́ tí ń pẹ́ kó tẹ̀lé látẹ̀gbẹ́ wá ṣe ìdùà. Mo gbẹ́sẹ̀ kan ọ̀tún, mo gbẹ́sẹ̀ kan òsì, mo rè lú Ọ̀wọ̀ nítorí Olúbùkọ́lá. Ǹlẹ́ Olúbùkọ́lá ọmọ lọ́jọ́ ìbí òní o, mo ṣe bí Ọ̀wọ̀ nílùú bàbá tó bí ọlọ́mọ. Ìlọmọ lọ́wọ̀ máa dẹ̀, ọmọ lọ́wọ̀ kì í jẹrẹ ẹdun torí ẹdun ló ṣe bàbá yín lóore lọ́jọ́ sí. Èjì àlùmí ni yín, ẹ̀yin lọmọ oyè ọkà. Ọmọ ìmẹ̀kún ajílété dàǹdùrí ajá òpóǹdà. Èjì àlùmí yọ́dún ọkà ló ní kókó, ìlú abara funfun nínú oko, ọkà abara pàìpàì. Ọlọ́pọ̀dà mo ṣe bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ dání ò bẹ́ẹ̀ bá mẹ́kọ̀ọ́ dání ẹlọ́rin yè kúrò. Ǹlẹ́ ọ̀ máa fi òlọlẹ̀ nígbàlẹ̀ bàbá yín ní sọgbódilé àwọn sì ní sọ̀gbẹ́ dìgbòrò mọ́ wá gbọ́ ọdún tó mú yóò sàn sí rè yóò sàn sọlá yóò sàn sáìkú baálé ọ̀rọ̀ ò wá nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ ayọ̀ ló wà báyìí wá kéré oko délé ò ní bá wọn àjò gbé ṣáájú wọn sì ní fòkú rẹ̀ ránṣẹ́ sí láṣẹ Olódùmarè. ayọ̀nà àyùbọ̀ báyìí lọ́wọ́ yẹn ló mọ yìí rè ó mọ bọ̀ rè ìkọ́ ìkọ́mẹjù lẹ́sẹ̀ kó mọ́rin bó bá lọ rè ó sì bọ̀ rè láṣẹ ìgbà ilé òní ilé ọbẹ̀ náà nínú ọ̀hún tó wá mú yóò jọjọ ayọ̀ fún un. Bùkọ́lá ọmọ lọ́jọ́ ìbí òní òwò tó mú ìwúlò àbùkọ́lá rẹ̀.